ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n ti fẹ̀jú kábíyèsí ọba ìlú Òsì ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North ní ìpínlẹ̀ Ondo ìyẹn ọba David Okunatọ́ wọ́n ti fojú kábíyèsí wọ́n ti fi ojú ẹ̀ wọ́n ti fi ba ilé ẹjọ́ o lórí ẹ̀sùn wípé kábíyèsí àti àwọn méjì míì wípé wọ́n ta ilẹ̀ ní ọ̀nà àìtọ́ ìyẹn pé wọ́n ta ilẹ̀ kan ti tà fẹ́nìkan wọ́n tó tà á fún ẹlòmíì tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo ó ti wá ṣe ìkéde àti ìkìlọ̀ báyìí o èpè láti àsìkò yìí lọ àwọn ò ní gbà kí ẹnikẹ́ni kó máa ṣe jìbìtì ọ̀rọ̀ ilẹ̀ ìyẹn pé ká máa ta ilẹ̀ kan fún èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ àti pé àwọn yóò fi òpin sí gbogbo irú àkàtíà ìyẹn ìwà àṣemáṣe bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ondo pátápátá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà Lucky Ayédatiwa ó ti ń ṣe ìkìlọ̀ tipẹ́ wípé ẹjọ́ táwọn aráàlú fi ń sun ìjọba òun lórí pé wọ́n ń digun gba ilẹ̀ onílẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti ń pọ̀ jù àti wípé báwọn ọmọ onílẹ̀ àti àwọn alágbára pàápàá àwọn ọba àti àwọn ìjòyè bí wọ́n ṣe ń ta ilẹ̀ ẹyọ kan fún oríṣiríṣi èèyàn yálà èèyàn méjì tàbí mẹ́ta ó ti ń pọ̀ jù tó sì láwọn yóò gbé ìgbésẹ̀ ṣùgbọ́n tó jẹ́ kàyéfì wípé orí ọba aládé iná mà ti bẹ̀rẹ̀ láti fẹ́ jẹ́ kí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́jọ́bọ̀ ti ṣe tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú èyí nígbà tí wọ́n fojú ọba David Okunatọ́ tó jẹ́ ọba ìlú Òsì ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North tí wọ́n fi ojú ẹ̀ ba ilé ẹjọ́. ọba David Okunatọ́ àti àwọn méjì míì èèyàn ti Fáṣẹ Fọláṣadé àti ọmọ Ìgbò kan tó ń jẹ́ Nwangu Chijioke ìyẹn jọ fẹjọ́ wọn ba ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ondo tó wà lágbègbè Òkè Ẹ̀dá ìyẹn ní ìlú Àkúrẹ́. ẹ̀sùn tó fi kan kábíyèsí ni wípé kábíyèsí ta ilẹ̀ tó jẹ́ 750 plọ̀tì 750 plots wọn ló tà fún àwọn iléeṣẹ́ ńlá kan láti dá iléeṣẹ́ ńlá wọn sílẹ̀ ṣùgbọ́n nígbà táwọn iléeṣẹ́ náà tán sanwó tán tí wọ́n ní káwọn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ ni wọ́n bá àwọn míì tó ti ń ṣiṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún eléyìí ni wọ́n ló jẹ́ kó jẹ́ kàyéfì láti gbéra ojú wọn pé kílẹ̀ yìí wá lórí ilẹ̀ wa tá a ti sanwó tá a ti gbàwé ṣùgbọ́n tán láwọn èèyàn náà àwọn náà kó ìwé tí wọ́n jáde pé àwọn ni ọba David Okunatọ́ ni wọ́n ta ilẹ̀ náà fún níṣẹ́ lọ̀rọ̀ bá di omi wẹ̀ eléyìí ló sì jẹ́ kí wọ́n lọ kí gbàjarè bá ọba David Okunatọ́ wọ́n ní lẹ́yìn eléyìí ní kábíyèsí tó lọ fún wa ní ilẹ̀ níbòmíì ṣùgbọ́n tó jẹ́ wípé níṣe ìwọ́n ni wọ́n tó rí i pé kábíyèsí tó ta ilẹ̀ ọ̀hún fún àwọn ẹlòmíì èèyàn kò tà fún ẹ̀ta ilẹ̀ kan fún bí èèyàn méjì ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn wọ́n fi tó àwọn agbófinró létí tẹ̀tọ́gbé kábíyèsí àti ti Fáṣẹ Fọláṣadé pẹ̀lú wọ́n gbé Chijioke tẹ̀gbọ́n wọn lọ sí ilé ẹjọ́ níbi tí ilé ẹjọ́ tó ti fún wọn ní bẹ́ẹ̀lì mílíọ̀nù 2 náírà àti onídùúró kan tí ipò ti dé level 14 nídìí iṣẹ́ ìjọba. nígbà tó ń sọ̀rọ̀ kọmíṣánná ọ̀rọ̀ ìdájọ́ ní ìpínlẹ̀ Ondo amòfin àgbà Káyọ̀dé Àjùlọ Senior Advocate of Nigeria SAN ó ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn alágbára àti ọmọ ìpínlẹ̀ Ondo pé ìjọba gómìnà Lucky Ayédatiwa kò ní gbà kéèyàn máa ṣe jìbìtì ilẹ̀ tàbí ta ilẹ̀ kan fún èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ.